Àwọn ènìyàn ti ń sọ̀kò ọ̀rọ̀ sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ Oba Rasheed Ladoja. Bákan náà àwọn kan tún yìn látàrí pé kíni látàrí pé ó gba Sunday Igboho ó gbà lálejò nínú ààfin rẹ̀. Kí làwọn ènìyàn ń sọ gbogbo ẹ̀ láyànnàná nínú fídíò yìí, gbogbo ẹ̀ náà lẹ́yìn náà fojú ara yín rí. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá ní ẹ jọ̀wọ́ pìtìpìtì ayé kó máa ní bá wa, a ò ní nàgà mọ́sòro. Ẹ bá wa tẹ subscribe button yín sórí YouTube channel yìí. Ẹ̀yin náà mọ̀ pé ní ọ̀sẹ̀ tó lọ ní Rasheed Ladoja ló di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Tẹ́ ẹ bá sì gbàgbé kó tó di pé Rasheed ó di eyín ọba Olubadan lòun àti Sunday Igboho ni wọ́n ti jọ wà látàyè ìgbà tó ti ṣe gómìnà. Wọ́n ti jọ wà tipẹ́tipẹ́. Àwọn kan ní kí ló dé tó wá jẹ́ pé ọ̀daràn eléyìí tí àwọn ìjọba Nàìjíríà tí wọ́n ti forúkọ rẹ̀ sí inú blacklist ní Olúbàdàn ló gbà lálejò. Àwọn tó tún jẹ́ olólùfẹ́ Sunday Igboho wọ́n kí pé ó káàbọ̀ sí torí pé Olúbàdàn ó jẹ́ gẹ́gẹ́ bí bàbá sí Sunday Igboho torí wọ́n ti jọ wà papọ̀. Ẹ̀ka nǹkan tí àwọn ènìyàn ń sọ ní abẹ́ kọ́mẹ̀ntì BBC Yorùbá lẹ́yìn ìgbà tí wọ́n ti fi fọ́tò náà eyín sí ìkànnì ayélujára. Eléyìí sọ̀rọ̀ ó ní kò yẹ kí Olúbàdàn kó gba Sunday Igboho lálejò. Bákan náà àwọn kan náà tún kan sáárá sí Olúbàdàn pé ó káre bó ṣe gba Sunday Igboho lálejò. Ó yá ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ kí ni èrò tiyín, ẹ̀yin náà lọ sí comment section bíbá ẹ gbọ́ ẹ sọ èrò tiyín bí Olúbàdàn bó ṣe gba Sunday Igboho lálejò.